irọ́ lásán ni Jare kò sẹ́nikẹ́ni tó fẹ́ pa Yẹrima Bayii lọ̀rọ̀ sí jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá ní Àbújá ti bu ẹnu àtẹ́ lu àhesọ kan tó ń lọ káàkiri pé orí ló kó ọmọ iléeṣẹ́ ológun orí omi ní Lieutenant Ahmed Yẹrima tó gbéná wojú ẹkùn mínísítà fún lùlù orílẹ̀-èdè yìí Wíṣàn Wíkẹ́ lọ́sẹ̀ tó kọjá yọ lọ́wọ́ àwọn agbanipa. Ìròyìn yìí ló dédé ru síta lálẹ́ ọjọ́ Àìkú tó kọjá pé ṣe ni àwọn afurasí kan tí wọ́n wọ aṣọ dúdú nínú ọkọ̀ Hilux dúdú méjì tí kò ní nọ́mbà ń lépa ẹ̀mí Yẹrima nílùú Àbújá lọ́jọ́ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, ní nǹkan bíi aago 6:30 ìrọ̀lẹ́ ní iléepo Níkò lópòpónà márosẹ̀ Kubwa ni wọ́n ti bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọmọkùnrin sójà yìí, ṣùgbọ́n orí padà kó yọ lọ́wọ́ wọn nígbà tóun náà tẹná ọkọ̀ rẹ̀ kanlẹ̀ tó sì dá ọ̀nà rú mọ́ wọn lójú. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wá dá awuyewuye sílẹ̀ lórí bóyá ó lọ́wọ́ kan òṣèlú nínú tàbí bẹ́ẹ̀ kọ́. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, SP Josephine Adé, ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Àbújá ṣàlàyé pé òfútù fẹ́ẹ̀ tẹ̀ irọ́ lásán ni àhesọ náà. Ó ní ìṣẹ̀lẹ̀ kankan kò ṣẹlẹ̀, wọn kò sì fi ohunkóhun tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Ó wá rọ àwọn aráàlú láti yàgò fún àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀.